odidi 100 ọdún láti fi ń jẹ ìyà yìí. Àwọn bàbá wa jẹ́ wọ́n kú sórí ẹ̀. Àwọn ìyá wa jẹ́ wọ́n kú sórí ìyà yìí. Nígbà tí wọ́n wá fún wa ní contract 100 ọdún pé ní ẹ̀yìn 100 ọdún yìí ẹni tó bá wá wò nínú gbogbo yín pé ẹ̀yin ẹ fẹ́ wà lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí mọ́ o, ẹ fẹ́ ṣe báyìí mọ́ o, ẹ ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Èyí tí òfin sì wà nípa ẹ̀ pé òfin fọwọ́ sí i, àwọn ìwé láti fi múlẹ̀ wọ́n fọwọ́ sí i tó máa fìdí ẹ̀ múlẹ̀ ó wà, àwọn ẹ̀rí àrídájú ó wà tí kìí ṣe pé ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi ń ṣe. Òun ló fa ìjàngbara àwọn ọmọ Odùduwà pé bí iwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí ibo la ti ń bọ̀. Ibì kan ṣáà làwọn bàbá wa ti ń ṣe ìjọba tẹ́lẹ̀, ibì kan la ti ń bọ̀ wá kó tó di pé wọ́n sorun wájú wa pọ̀ mọ́ tìpàkọ́ tàwọn ẹlòmíràn. Kí ló wá dé tó sọ wípé àti yapa wa àti dádúró wa ó wá di kókó nǹkan, ó wá di ọ̀ranyàn. Òun ni a ṣe ń sọ fún àwọn bàbá wa pé àbí àwọn bàbá wa wọn ń gbọ́ àlàyé wa ni, àbí wọ́n kọ etí ikún sí wa ni, àbí ti wípé ọ̀rọ̀ ayé wa kò ká àwọn bàbá wa lára, àbí ẹ̀mí àwọn ọmọ Yorùbá kò jẹ́ nǹkan kan sí wọn rárá. Òun ni wọ́n ṣe ń wò wípé àwọn ò ní jẹ́ kí ìṣọ̀kan kó wà láàrin àwọn ọmọ káàárọ̀ oòjíire débi wípé a máa lè gba òmìnira tá à ń wá yìí. Ẹ̀yin èèyàn mi nílé lóko, a ti gbọ́ káàkiri gbogbo ohun tó ń ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ọ̀rọ̀ ránṣẹ́, wọ́n ń fi ohùn ránṣẹ́ sí wa. Wọ́n kúkú ti ní àkìtàn ní olórí, àkìtàn nípò aṣíwájú. Bí wọ́n ṣe ń sọ bá ọba ní ń bá òjòyè, kódà àwọn elétò ó ń bá wa náà. Gbogbo wa a sì mọ̀ wípé ó ń ká wa lára náà ni. Ṣùgbọ́n púpọ̀ wa ni a mọ̀ wípé amúkùn ẹrù ẹ wọ́, ó ní òkèlè wo ẹ wò sàlẹ̀. Ẹ kàn rí pé nǹkan kan ló ṣàgbé ẹrù ìdúró. Òun ló dífá fún gbogbo àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ wa pé ẹ ṣe nǹkan tó yẹ kí ẹ ṣe. Òun la fi wá jáde láti sọ fún wọn pé kì í kúkú ṣe wípé gbogbo àwa tá à ń jìjàgbara yìí à ṣiṣẹ́ àbí à mọ nǹkan tó tọ́ láti ṣe. Ṣùgbọ́n ibi tẹ́ ẹ̀ wò ni wípé àwọn aṣíwájú wa, àwọn olórí ní ilẹ̀ Yorùbá àti àwọn tó tún jẹ́ pé aṣojú wa nílẹ̀ òkèrè, ìjà yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ta kókó. Tẹ́ bá wo táìtù mú ní ọ̀rọ̀ yìí mà ta kókó. Níbo ni ogun ti ń wá? A sọ̀rọ̀ nípa ogun Fúlàní báyìí torí a mọ̀ pé àwọn ogun yẹn wọ́n ti dúró níbi tí wọ́n yàn láti dúró sí. Wọ́n ń retí ife tí wọ́n máa fọn pé iṣẹ́ ti bẹ̀rẹ̀. A sì ti ń rí àwọn ìwà àrékérekè tó ń lọ láàrin àwọn aṣíwájú wa. Ẹ̀yin bàbá, ẹ̀bẹ̀ la máa bẹ̀ yín. Gbogbo ẹ̀yin aṣojú ẹgbẹ́ kọ̀ọ̀kan, gbogbo ìjàkadì tẹ́ ẹ̀ ń jà yìí, tá à ń gbọ́ tá à ń rúgbó yìí kò máa yẹ kó rí bẹ́ẹ̀. Bó bá jẹ́ pé lótìtọ́ ni ẹ̀mí àwọn ọmọ Yorùbá jẹ wá lógún, tó bá jẹ́ wípé kì í ṣe owó àti ipò òun ni ó jẹ wá lógún, ṣó yẹ kí ó le tó di pé a lè fọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè tuntun yìí. Tá bá wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo wa la mọ̀ pé ìrẹ́jẹ yìí pọ̀ jù. Gbogbo wa la sì mọ̀ pé kì í ṣe ìrẹ́jẹ lásán. Hidden agenda wà ní tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìjọba àpapọ̀. Wọ́n ní ètò, wọ́n ní tán fẹ́ gbà, wọ́n níbi tí wọ́n ń bá wa lọ. Ṣó wá yẹ ká gba ẹ̀tàn? Torí à ń gbọ́ wípé orí ọ̀rọ̀ restructuring wọ́n bá wa buy time. Wọ́n ní ká dúró di October 1st. Gbogbo ẹ̀yin aṣíwájú àtẹ̀yin mídíà, gbogbo àwọn tó ń ṣe mídíà káàkiri tó jẹ́ wípé a kàn ń bá wa ẹ̀ ń pariwo ní o, ṣùgbọ́n ẹlẹ́dàá mọ èrò ọkàn gbogbo yín. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń ṣe sùúrù náà ni o, ṣùgbọ́n lábẹ́nú ẹ ti mọ̀ wípé owó lẹ ranjú mọ́, owó lẹ fẹ́ ju ọmọnìkejì lọ. Ẹ ti ń fà sẹ́yìn nínú òtítọ́, ẹ ti ń fà sẹ́yìn lórí òdodo, ẹ ń fà sẹ́yìn torí pé ẹ ti ń rò pé bẹ́ẹ̀ yìí ò jẹ èyí máa jẹ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tó bá jẹ́ wípé
ikú tó ń pa àwọn èèyàn wa ó mú yín ní ọkàn pé bí àwọn èèyàn yìí àwọn tá a gbéde wọn tó jẹ́ pé wọ́n kàn ń pa wá lọ́mọ ń pa wá láya wọ́n ń pa wá ní gbogbo nǹkan tí wọ́n ti ń para wọn ní dán pa àwọn èèyàn lókè ọya tá a sì ti rí àrídájú rẹ̀ pé wọ́n tún ti kóra wọn wọ ilẹ̀ ọmọ káàró òjìrì ṣó yẹ ká fi ẹ̀mí àwọn ọmọ káàró òjìrì ṣó yẹ ká fi tàfànù ní tó bá jẹ́ pé lótìtọ́ la ní ìfẹ́ ọmọ Odùduwà lọ́kàn bí gbogbo wa ṣe ń sáré takuntakun ṣó yẹ ká tiẹ̀ máa dúnàádúrà lórí pé kán restructure ẹ jọ̀ọ́ ẹ bá mi yẹ̀ wò ẹ̀yin bàbá wa wọ́n ní èdè àìyedè ń bẹ láàrin yín tẹ́ ẹ parí tá a bá fi 20 ọdún pilẹ̀ wèrè ẹ̀yin bàbá wa lẹ máa ń pòwe yẹn ọdún wo gangan náà fẹ́ fi sínwín àmì tán fi sínwín tán fi 20 ọdún sínwín ọ̀nà ọdún wo náà fẹ́ fi ọdún wo gangan lèèyàn fẹ́ fi ṣe wèrè yẹn gangan bí a bá wà lórí pé àfìmọ̀ ṣọ̀kan àgbédè ara wa àṣegbá àṣàwo lórí kíni ṣebí lórí ipò yìí náà ni àbórí ipò yìí kọ́ ṣùgbọ́n ẹ̀yin bàbá wa fẹ́ kẹ́ wò láti ibìkan à ń bẹ̀ yín ni pé ipò yẹn ẹ dáyé bá ni àwọn tó wà ní ti ṣíwájú wọ́n fi ipò yẹn sílẹ̀ àwọn tí wọ́n fẹ́ fi sílẹ̀ ọba mi òkè tó ná níṣẹ́ ẹkú lọ́wọ́ ó rán ikú sí wọn ó mú wọn kúrò ibi tí mo fẹ́ kẹ́ ẹ ti máa wò nìyẹn ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá torí ipò tẹ́ ẹ fẹ́ jẹ́ ipò tẹ́ ẹ fẹ́ dì mú lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ torí agbára tẹ́ ẹ fẹ́ gbà ẹ fẹ́ ní control lórí gbogbo àwọn ọmọ ènìyàn tó sì jẹ́ wípé ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ offer fún àwọn èèyàn torí pé a ti rí gbogbo ní tẹ́ ẹ ti ṣe sẹ́yìn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ níbi tó dé yìí pé ẹ tún ní lè jẹ́ ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pàápàá jùlọ lásìkò tá a mọ̀ wípé àwọn tòkè ọya yìí wọ́n ti ṣetán àti gba ilẹ̀ wa bí wọ́n bá ṣetán àti gba ilẹ̀ wa ṣé bí gbogbo nǹkan ní wa ni wọ́n ti mortgage ni wọ́n ti fi dúró wọ́n ti fi yá owó lọ́wọ́ àwọn aláwọ̀ funfun kò sì síbòmíì tí àwọn ohun ọrọ̀ yìí wà ju ilẹ̀ Yorùbá náà lọ ṣé tòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọmọ ènìyàn ṣé tòótọ́ lẹ ní ìbẹ̀rù Ọlọ́run bí ẹ̀yin bàbá wa ẹ̀yin la máa ń bẹ̀ pé kẹ́ ẹ ṣe ìṣọ̀kan kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ fìmọ̀ yín ṣọ̀kan agbára máa tán ipò máa tán ọlá máa tán bí gbogbo nǹkan wọ̀nyí tá a bá wawọ́ mọ́ yìí tí ò tiẹ̀ wá tán tó jẹ́ pé gbogbo owó tá a kó jẹ tí àmọ́ tá a máa fi ṣe mọ́ tá a ṣe ń fẹ́ máa kó jẹ náà ni ká ṣàkówó yẹn kó ṣàjáwa náà la wà ń bẹ̀ ẹ rántí péjọ kan ẹlẹ́mìí máa béèrè lọ́wọ́ yín á béèrè lọ́wọ́ gbogbo wa ìgbà tẹ́ ẹ̀ ní lè gbápá mọ́ tẹ́ ẹ̀ ní lè gbé ẹsẹ̀ mọ́ ìgbà tẹ́ ẹ̀ ní lè fọhùn gbogbo àwọn tẹ́ ẹ̀ ń farapamọ́ fún tí wọ́n lè rí ìchíyín gbà yẹn tí wọ́n ti bẹ̀yìn wọ́n wá máa wo òkú yín báyìí ẹ ní mẹ tó ń ṣépè ẹ ní mẹ tó ń ṣe lẹ́yìn yín ẹ ní mọ tó wo yín yẹn gan ṣe mọ́ ẹ ní mọ bí wọ́n ṣe ń ṣe dúkìá yín mọ́ ṣùgbọ́n ohun tó kù fún yín náà ni pé ìdájọ́ níwájú ẹrù jẹ̀jẹ̀ ìdájọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ níwájú Olódùmarè ẹni tó máa sọ ibùgbé yín ibùgbé ìkànnì ibi tẹ́ ti máa lọ ayérayé yín pé bóyá nínú iná tó máa jó àbí ẹ ń ṣiyèméjì pé kò sí iná ajónirun ni ẹ ń ṣiyèméjì pé kò sí ọ̀run àpáàdì ìwé mímọ́ sọ mo sì gbà pé ọ̀run àpáàdì ń bẹ níbi tí iná ti ń jó tí kìí kú bẹ́ẹ̀ ni ọ̀run rere náà ń bẹ tí wọ́n ń pè lálùjọ náà níbi ìrọ̀rùn tí ó máa lọ tí ò lópin èwo lẹ fẹ́ mú bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin YWC gbogbo ẹ̀yin One Voice One Voice o gbogbo ẹ̀ là ń gbọ́ gbogbo àwọn tí wọ́n rò pé a kàn ń pariwo ẹ̀yin lẹ jẹ́ kíṣẹ́ yìí ṣeé ṣe jẹ́ kíṣẹ́ yẹn ṣeé ṣe gbogbo ẹ̀yin kọ̀lọ̀kọ̀lọ̀ tó wà láàrin àwọn àgùntàn ẹ̀yin là ń bẹ̀ lónìí pé
kẹ́ lè jẹ́ ká ẹ jẹ́ ká ronú pé ẹ jẹ́ ká kán gbogbo ìyẹ́ tó wà lápá gbogbo ohun tó bá